Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Káyọ̀dé ọba ìbẹ̀rẹ̀ ní April 2nd lọ́jọ́ tó jáde ní 1960 ọjọ́ lọ́dọ̀ ọjọ́ yẹn Ìjẹ̀bú-Òde ìtòòrò oṣù dẹ́dẹ́ bó ti ládùn tó Awólọ́wọ̀ Akíntọ́lá wọ́n bá wa ṣe. Adétọ̀nà Àwùjalẹ̀ ọba tuntun ọ̀gbẹ́gbẹ́ àtẹ̀wọ́lẹ̀. Àjànàkú kò lẹ́ẹ̀kan kò ṣe é gbé kò ṣe é rù bàbá kò ṣe é wọ́ àníkìláyà máa dàbí àṣẹ fáwọn ọ̀tá ẹ níbi tí wọ́n fojú sí ọ̀nà ògbàbẹ̀ Olúkáyọ̀dé ló gbadé. Ìjẹ̀bú Igbó ti mọ̀dà sáìtì ọba gẹ́gẹ́ ló ṣe Ọ̀nàyẹlú òfin òye tẹ̀gbọ́ntà àbúrò aládé ni wọ́n láyé jọ̀hún ọ̀dẹ ni wọ́n lọ ṣe ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ níbẹ̀ ìjẹ́ ká dánú dúró. Àsìkò tádé tán náà gòyè o adolúlé kan bíjìbíjì rẹ o ẹ̀tẹ́wọ́ ara mi ẹ̀ ṣàmì ẹ̀kọ́ kárí. Ìgbà tó wá dayé Musiliu Haruna Ìṣọ̀lá mo wá kọ tèmi wípé Olúkáyọ̀dé Adétọ̀nà bàbá kí ẹgbẹ́ kábíyèsí o kábíyèsí o aláyélúwà ọ̀gbágbá agbátẹ̀wọlé ẹ ti tọ́ba tẹ́lẹ̀ kẹ́ tó gorí ọba wọ́n ti ń jọba lójú wa ká má parọ́ ọba wa Adétọ̀nà yìí wọ́n dára lọ́ba. 1960 lọ́ba wá dádé níjẹ̀bú-Òde nìkéré Ajagbẹ̀lúra ó ti pé ogún mẹ́ta tọ́ba wá dọ́ba gbogbo Ìjẹ̀bú ká máa dúpẹ́ Olúkáyọ̀dé ọba wa wọ́n tọ́ba jẹ Àwùjalẹ̀ ọjọ́ àdálẹ́ fún ẹ o bàtà apẹ̀lẹ̀sẹ̀ kádé pẹ̀ lórí ọba òwe ẹ̀dá dé owó látọ̀run wáyé. Mi ò dájú sọ́ba, mi ò dìtẹ̀ sí tèmi ni mo wí. Mi ò dájú sọ́ba, mi ò dìtẹ̀ sọ́ba o. Ẹni bá fojú dọba, àwòwò àwò òwe.
ọmọ bá Sanwó-Olú bóyá ẹ̀yin ti Sanwó-Olú ẹ ò gbèrè tàbí ẹ ò gbèrè ẹ ò gbọ́dọ̀ ẹjẹ́ mi nínú ẹ̀dùn. Bàbá mi fẹ́ Sanwó-Olú àtọmọ bá Dàpọ̀ Abíọ́dún. On your Monday is a star. On your Monday is a star. On your Monday is a star. Oye Sanwó-Olú, ẹ̀dùnkù kì í mẹ́ta lásùn gbogbo. Àwọn pẹ̀lú ọmọ bá Dàpọ̀ Abíọ́dún lọ́jọ́ dé. Ọmọ bá Dàpọ̀ Abíọ́dún. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.